أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لما كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا بسم الله الرحمن الرحيم الذين يبلغون رسالة الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا ما كان محمد صلى الله عليه وسلم ما كان محمد أبد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته لنخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما صدق الله مولانا العظيم الله أكبر الله أكبر afa Abdul Basit alukurani lẹ́kẹ́ ẹ fún mi lọ́wọ́ kurani lọ́wọ́ ara yín sá tí yẹn bá fẹ́ gbó lọ́wọ́ àwọn tí ẹni tó jù lọ ẹ̀yin bàbá ẹ̀ nìyí o àwọn bàbá Abdul Basit ni wọ́n dúró yìí a ṣe lílá fífún àfa wa yìí nítorí mọ́lìdì yìí ẹ̀yọ́ bá nọ́bì dáadáa sallallahu alayhi wa sallam wọ́n gbéra ní àti Àbújá wọ́n sọ̀kalẹ̀ sí Ìlọrin àwọn adéko nígbà tẹ́mi àti wọ́n jọ sọ̀rọ̀ mo ní ṣéwù mọ́lìdì àfa mi wọ́n ní Àbújá làwọn wà báyìí àmọ́ àwọn pledge pé pẹ̀lú gbọ́ Ọlọ́run ó jẹ́ káwọn dù bẹ́ẹ̀ ṣe ń lọ tẹ́ ń bọ̀ Ọlọ́run ní jẹ́ parẹ́ sọ́nà. àmín. ẹ bá tí ó ṣe yín lólùfẹ́ àwọn ẹni Ọlọ́run afọlákàlẹ̀ yìí jẹ́ wòlíì ṣẹ́rí bàbá ṣe dúró yìí kò sí ohun tí wọ́n lè ná fọ́lọ́run lára àwọn ẹni Ọlọ́run wàláhì làásìm bàbá akọ́ṣe lè ṣe Tajudeen bọ́n ṣe dúró yìí kò sí ohun tí wọ́n lè ná wàláhì ẹ̀yìn fi bùkún wọn o Ọlọ́run tó wá ṣe yín bẹ́ẹ̀ wọ́n lá gbogbo kalẹ̀ yìí àánú tí ó jẹ́ kó fi rọrùn bẹ́ẹ̀ Ọlọ́run bá fi ṣàánú yín bisimilayi inna a'tayna bisimilayi rahmanir rahim inna ẹ bá fún mi lówó àdúrà bí kẹ ẹ má bùn mí ẹ lọ jókòó mo yàn dá fi kún owó epo mo yàn dá ṣọmọ yín lẹ tún fẹ́ fún nígbà wọn á fún ẹ kí ni wọn máa ṣe fáwọn báyìí. akíwọlé bàbá wo lóyin dé. Hadamallahu.